Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba ọ̀gá ògo. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó farati. Adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́. Igi lẹ́yìn ọgbà gbogbo wa kábíyìn ò sí Elédùmarè. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì ọmọ atẹ̀kàn mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan ẹ̀mú. Ọmọ aládé mẹ́rìndínlógún. Bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì. Mo kí yín káàbọ̀ sórí ètò gbajúmọ̀. Ètò tó jẹ́ pé gbogbo ẹni tá a pè ní igba ojúmọ́ àwọn ni wọ́n ń bá wa lálejò. Ní pàápàá àwọn tẹ́ ẹ máa ń nífẹ̀ẹ́ láti rí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Àwọn tínú yín máa ń dùn sí nípa iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe, nípa iṣẹ́ dáadáa tí wọ́n yàn láàyò. Kò bá jẹ́ òǹkọrin, òṣèré onítíátà, òṣèlú, ìyálọ́jà, alàgbà àjọ, gbogbo ẹni tẹ́ ẹ bá mọ̀ pé a nífẹ̀ẹ́ nìyí, ó wù wá ká mọ̀ wọ́n délédélé, ó wù wá ká mọ̀dí tí wọ́n fi yan iṣẹ́ tí wọ́n ń ṣe ìyẹn láàyò, gbogbo wọn pátá òun làwa ń gbà lálejò. Ẹ̀yin náà mọ̀ pé ìdùnnú tiyín iṣẹ́ ní fáwa, káṣà ti máa dùn yín nínú ni. Ọlọ́run wà ní bàdùnnú náà jẹ́, Ọlọ́run ní ba ayọ̀ wa jẹ́. Àlejò mi lórí ètò lénìí, òṣèré tíátà ni wọ́n jẹ́. Ẹni tí ẹ mọ̀ bí ẹni mowó òun ni wọ́n pàápàá. Ó tiẹ̀ wá ń wù èmi láti mọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn. Nítorí mo mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ bẹ́ẹ̀ lẹ́ṣà máa ṣe ń sọ. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò yìí. Àwọn ìbéèrè tẹ́ ẹ fẹ́ bí wọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní máa fi ránṣẹ́ ní ìsìn. Ẹ̀yin náà mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ti ń gbé wá lọ́tún báyìí èmi á máa gbà lọ́sì màá dẹ̀ máa gbé fún àlejò wa. Ṣé ká ṣètò yẹn bẹ́ẹ̀ lénìí? Ẹ pa wọ́n tí wọ́n sí nítòsí, ẹ pa wọ́n tán lọ sóko, tán wà lọ́jà, tán wà lọ́nà, ẹni kan máa sáré tètè bọ̀ nítorí pé kí ni àròjọ musolókun. Àlejò mi ẹ máa wọlé bọ̀. Wá wo bàbá àgbà, ta ló fẹ́ tẹ́rí sí i? Wá wo bàbá àgbà. Wọ́n lè nífẹ̀ẹ́ jó lọ́pọ̀lọpọ̀ sóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni mà. Ó hàn ọwọ́ tẹ́ ẹ gbé wọlé yẹn wò pé jóyìn wò wàá gbà lẹ́nu máa là ẹ́ sáà ni ẹ̀yìn ní sùúrù abala yẹn yìí ń bọ̀. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé tí wọ́n ń wò wá báyìí báyìí. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin tèmi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin bọ̀dá mi, ẹ̀yin àǹtí mi. Orúkọ tèmi ni Bimbo Success Abọ́lájí tí gbogbo èèyàn mọ̀ sí Bimbo Success. Tí wọ́n mọ̀ sí Bimbo Success. Bẹ́ẹ̀ ni mà. Àti Bimbo ọmọ ìlú ni ọmọ Èkìtì. Èkìtì kété. Bẹ́ẹ̀ ni. Lápá abúlé Èkìtì. Bàbá mi wá láti Ìjẹ̀lú Èkìtì, ìyá mi wá láti Adó Èkìtì. Ṣé ẹ máa ń lọ ilé? A lọ ilé wa bá wọn máa lọ lọ́la. Ó dà ibo náà wá bí yín sí? Inú Èkó. Ìlú Èkó. Ibi tá à ń gbé náà ní ilé. Bẹ́ẹ̀ ni. Ó ti ẹ̀ dá. Àǹtí Bimbo, a fẹ́ kẹ́ ẹ sọ bí kékeré yín ṣe lọ. Mo lọ sí Command Children's School Ìkẹjà. Mo dẹ̀ lọ sí Holy Child College Ìkòyí. Mo wá lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University. Kí lẹ lọ kà ní iléèwé Ọlábísí Ọ̀nàbànjọ? Mass Communication. Bí sọ̀rọ̀sọ̀rọ̀ méjì bá pàdé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ó ti ẹ̀ dá. Ọdún wo lẹ ṣe tán ní iléèwé gíga Ọlábísí Ọ̀nàbànjọ? Mo ṣe tán ní 2006. Àmọ́ òṣèré tíátà la mọ̀ yín. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe dandan pé nítorí nǹkan tẹ ẹ̀ka yẹn ẹ̀mí láti mú mọ́ṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ibo ni òǹfà yẹn ibo ló ti wá? Ìgbà wo lẹ mọ̀ pé iṣẹ́ yìí ó wù mí ṣe mo fẹ́ máa ṣe? Iṣẹ́ yìí dáàdì mi ló jẹ́ kó wù mí ṣe. Bàbá tó bí mi. Wọ́n láìkì iṣẹ́ yìí, iṣẹ́ tíátà. Àwọn ló wá mú mi lọ sí ọ̀dọ̀ Níkẹ́ Pẹ́lá, àǹtí Níkẹ́. Àwọn ló kọ́ mi níṣẹ́. Bọ̀ dáàdì mi gangan ló hùn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan tóbi bá fẹ́ ó di dandan kọ́mọ náà gbọ́ràn sóbì lẹ́nu. Iṣẹ́ wo ni àwọn bàbá ń ṣe? Dáàdì mi Adébáyọ̀ Success. Àwọn ló dá National Union lẹ̀ gangan. Nílùú Èkó? Ní gbogbo bí. Gbogbo Nàìjíríà yìí. Àwọn road transport workers.
Bàbá yín ni bàbá wa Bimbo Success. bẹ́ẹ̀ ni mà. A máa ń gbọ́ pa àwọn olóòtú. Àmọ́ ìgbà tẹ́ wá pinnu pé ẹ fẹ́ kọ́ iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni. Ọdún mélòó lẹ lò pẹ̀lú àǹtí ní Kẹpẹlà? mo lò 4 years lọ́dọ̀ wọn. Ẹ fi kọ́ṣẹ́. bẹ́ẹ̀ ni. Eré wo lẹ kọ́kọ́ kópa nínú ẹ̀ àti pé kí làkọlé? eré tí mo kọ́kọ́ kópa nílẹ̀ ọ̀dọ̀ àwọn àfọ́ọ̀dì ni mo ti ṣe. Tìró àwọn ọmọjú first movie mi tí mo kọ́kọ́ feature bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Ọdún wo nìyẹn? 99. 1999. Ipa wo lẹ kó nínú ẹ̀? mo ṣe àjẹ́. Ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin ti fi owó yín gbé eré kankan jáde? bẹ́ẹ̀ ni mà. Ó ti tó mélòó? 4. Ẹ dárúkọ wọn. ọmọ Ádámọ̀, ìyàwó mi, my pet àti ìwádìí. Àwọn ìtàn yìí ṣé ẹ̀yin lè máa ń kọ wọ́n àbí wọ́n máa ń kọ wọ́n fún yín? èmi ni mo máa ń kọ wọ́n. Ẹ̀yin lè máa ń kọ gbogbo ìtàn yín fúnra yín? bẹ́ẹ̀ ni. Níbo ni àwọn ìmísí yẹn ló ti máa ń wá? Ṣé pé ká ní ìrírí ayé ni àbí ẹ gbọ́ ìtàn èèyàn kan abẹ́kan wo pé tí bá mélèé kó yẹ kó dòdìndín? bí mo ṣe máa ń ṣe gẹ́lẹ́ nìyẹn. Ṣé lóòótọ́? bẹ́ẹ̀ ni. bí mo ṣe máa ń ṣe gẹ́lẹ́ nìyẹn. Nínú àwọn eré tẹ́ ti wá gbé jáde, èwo ni ẹ nífẹ̀ẹ́ sí jù? ìwádìí. Kí nìdí? ìdí tí mo fi láìkẹ́ ni pé mo lo gbogbo àwọn tó ń wù mí, gbogbo àwọn cast mi excellent, gbogbo àwọn crew mi. Àǹtí Bimbo, nínú àwọn tẹ́jọ ń ṣe eré, àwọn wo ni ká sọ pé ẹjọ jẹ́ sàwáwù tẹ́jọ bẹ̀rẹ̀ eré nígbà kan náà? èmi àti Táíwò Adébáyọ̀, wọ́n máa ń pè ní Ṣíbọ̀ì, àjọ wà lọ́dọ̀ ní Kẹpẹlà ni pẹ̀lú Liz da Silva. bẹ́ẹ̀ ni. àwọn tẹ́jọ jẹ́ bíi sàwáwù ni. bẹ́ẹ̀ ni. tí wọ́n bá mú ìwé eré wá fún yín, nítorí tá a bá béèrè pé eré mélòó lẹ ti kópa nínú ẹ̀, mo mọ̀ pé kò lóǹkà. bẹ́ẹ̀ ni mà. tó bá mú ìwé eré wá fún yín, kí làwọn nǹkan tẹ́ máa ń wò láti kẹ́ tó gbà láti kópa nínú eré? a gbọ́dọ̀ wo script a máa kà. ẹ mọ̀ pé àwọn iṣẹ́ mi wà tẹ́ bá kà ẹ kọ́ ò pé kí lọ́kọ̀ yìí kò ní wùn yín. àwọn iṣẹ́ mi dẹ̀ máa wà tó máa jẹ́ pé 3 scenes lẹ́fẹ̀ẹ́ ṣe inú ẹ̀ tó máa wùn yín láti Èkó yìí kẹ́ lọ s'Óṣogbo. ẹ mọ̀ pé iṣẹ́ yìí iṣẹ́ tó dáa ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ò kí ń wo owó ń ti yín, ẹ nífẹ̀ẹ́ sí nǹkan ọ̀fẹ́. ẹ mọ̀ kí ọ̀fẹ́ kẹ̀ kò sí nǹkan tó ń jọ̀fẹ́ nílùú Èkó yìí owó ni. ẹ mọ̀ pé ní industry bí a bá ṣe jẹ́ síra wa, ìyà tó olúkálùkù bá kọ síra wa la máa fi wò. kò ń ṣe ẹlòmíì máa wà ó kàn máa dédé pè mí hello Bimbo Success abẹ́kọ̀ wá bá mi èlò lẹ́ni fún mi eye báyìí ó dá mi ò fẹ́. bọ́ ẹlòmíì wà níṣẹ́ tó kàn máa pẹ́ pẹ́ ló máa bọ̀ tó ní lè sọ pé èlò lẹ́fẹ́ fún mi because àwọn ọ̀gá wa ni. àwọn wo lẹ̀yin wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ yìí? mo wo Bímbọ́ Akíntọ́lá, Faith Abalógun, Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó. àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe kí nìdí? ẹ mọ̀ pé nínú iṣẹ́ yìí ẹlòmíì máa wà ìwà wọn ìṣesí wọn gbogbo nǹkan tó bá ń ṣe wàá wò pé ṣáwọn náà ni nǹkan tí mò ń wò bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mà. Gbajúmọ̀ lètò ètò mi Gbajúmọ̀. Àǹtí Bimbo, àwọn olólùfẹ́ yín wọ́n ní àwọn lọ́rọ̀ bá yín sọ. Àwa tí torí ẹ̀ a fi gbé abala kan kalẹ̀ èyí tí à ń pè ní ojú abẹ. Ṣó yá ká sojú abẹ ń kó? Kò sí wàhálà. Ẹ jẹ́ àṣọ. Orúkọ tèmi ni Táíwò Bello Ọ̀sàgè, mò ń sọ̀rọ̀ láti Berkeley Street ní Èkó. Àǹtí Bimbo Success, inú wa dùn láti rí yín ná, but nǹkan tèmi fẹ́ béèrè ẹ má bínú o, mo láti béèrè o because ó máa ń yà mí lẹ́nu pé tó máa ń gbé fún yín jù bí kẹ́ ṣe bí ọmọ ọ̀tá, kẹ́ ṣe jàgídíjàgan, kẹ́ ṣe eré, kẹ́ ṣe yẹn and kò yé mi ṣé ọmọ ìtaná bí yín sí ni ṣé ọmọ ọ̀tá gangan lẹ́yìn ni because nígbà míì nǹkan téèyàn role téèyàn bá ń play ó máa ń boil down sí ìwà èèyàn character èèyàn. ẹ wò ẹ jẹ́ kí mi jókòó báyìí ẹ dá wọn lóhùn béèrè tó béèrè. wọn bí mi síta o inú ilé lọ bí mi sí bọ̀ sí ìtọ́ bá ti gbé fún wa náà la máa ṣe bọ̀ bóyá ó fi pé mo máa ń ṣe dáadáa lọ́ ṣe máa ń gbé fún mi wọn bí mi síta o. ẹ jẹ́ àpàdé síbi àgbẹ̀.
Orúkọ mi ni Alówólé Kúbírát Abíọ́lá. Ìbéèrè mi lọ sọ́dọ̀ Bimbo Success. Gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ lórí Instagram tẹ́lẹ̀ tí mo dẹ̀ máa ń wo page ẹ̀ dáadáa. Makeup artist ni mo mọ̀ sí. But nísìn ó dàbòyá ó ti ń show nínú film. Ó ti act. So a fẹ́ béèrè pé why tó ṣe act nsìn pé ṣó ti fi makeup artist ẹ̀ lẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ó rí dùnú nu makeup artist ẹ̀ náà Ọlọ́run á máa bá a gbé ga Ọlọ́run á dẹ̀ dùnú. Ẹ máa ń ṣara lóge tẹ́lẹ̀ ni. Mi ò ṣe rí. Mi ò ṣe makeup artist. Kí ni wọ́n wá rí tí wọ́n fi ní. Fúngbà kan mo tẹ̀lé Tóyọ̀sí Adésànyà but mo ò ṣe fún inú industry mo ti ń ṣe gbọ̀ngbà tó yá mo stop ẹ̀ náà mo dẹ̀ wọ́n act. Ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí àwọn olólùfẹ́ yín tí wọ́n bá béèrè àwọn ìbéèrè wọ́n máa ń nídìí yálà kò jẹ́ pé wọ́n ti kà á nù bìkan àbí wọ́n ti gbọ́ níbì kan wọ́n á wò pé ẹ jẹ́ àkókò sojú abẹ́kù ká béèrè mo ní ìdánilójú pé nǹkan tí ẹnìyẹn ṣe béèrè ìbéèrè ni ẹ yàtọ̀ sí pé ká ṣe iṣẹ́ tíátà ṣó ní nǹkan míì tẹ̀tún ṣe. Bẹ́ẹ̀ni mo ń ta wine. Àwọn tí ìgbàlódé. Bẹ́ẹ̀ni mà ó ṣe mo ń ta. Ṣé pé ká ní iṣẹ́ tíátà ò pé ni lè fi wò pé jẹ́ ìyá bàrà kí n túbẹ̀ sí mílẹ̀ náà kí n mú wọn kó lè dùn díndín. Kò ń ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kò ń ṣe gbogbo ìgbà náà lọ máa ń pè wá ó máa pè wá fún sáà kan kò dẹ̀ ń ṣe everyday so èèyàn gbọ́dọ̀ ní iṣẹ́ tí èèyàn ṣe lẹ́gbẹ̀ẹ́ kan kó má jẹ́ iṣẹ́ tíátà nìkan. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mà. Ṣé ẹ ti gba àmì ẹ̀yẹ kankan nídìí iṣẹ́ tẹ́ ẹ ṣe? Bẹ́ẹ̀ni a ti gbà lọ́tùn a ti gbà lósì. Olúwa ṣeun. Ìbéèrè mi ká tó kúrò nínú abala yìí ṣé ó ní ipa kankan tí ẹ lè kó tẹ́ o bá tó bá fún mi nípa yìí ẹ wo mi ì ní fẹ́ ṣe ní bóyá ó máa nídìí kan àbí kejì ṣé ipa kankan wà tẹ́ ẹ lè kó? Kò sí kò sí rárá. Tí wọ́n bá ní kẹjú irú pa tí wọ́n ti ẹnìyẹn sọ lẹ́ẹ̀kan pé tọmọ wọn kì í. Máa ṣe. Ẹ tiẹ̀ ṣe díẹ̀ fún mi ṣe jókòó yóò padà fún mi. Kì í yóò padà fún mi. Kí ló ṣe yín gan? Ẹ fi ogbó yẹn lẹ o bá fún yín blow ẹ fáwọn lóòjọ́ kí ló ṣe yín tẹ́lẹ̀ yẹn ṣe ọbẹ̀ mọ̀ tè. Àti Bímbọ́ ẹ wálé ẹ wálé padà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ó jẹ́ adé orí yín. Bẹ́ẹ̀ni. Ṣé ìdíṣẹ́ tíátà yìí náà? Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe wá ń ṣe tí ẹ̀yin bá gba oko tíátà táwọn náà gboko tíátà báwo lẹ ṣe ń tún àárín yẹn ṣe? Ẹ mọ̀ pé nínú relationship nǹkan tó ṣe pàtàkì ńbẹ̀ òun ni trust. Trust ló wà very very important. Mo mọṣẹ́ yìí òun náà mọṣẹ́ yìí tó bá ti lọ tèmi náà bá dé ti gba báyìí but a bá ṣáà ti ní trust ó tán. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Bimbo Success ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọn bóyá mi ò tiẹ̀ gbìyànjú tó ẹ wo àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí nọ́mbà àti àdírẹ́sì kan hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí àǹtí Bimbo tá bá tún pè yín lẹ́ẹ̀kan sí ṣé ẹ jẹ́ wà níhò. Bẹ́ẹ̀ni mà. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Iná the club oya champion shower ni ẹja kíkà tó ta pẹ̀lú ẹja shower call all the ladies pẹ̀lú àǹtí tàwa make una follow me drink and chop my food before it's hour. Ọmọ yín náà ní Terry Apala ọmọ ìsìnkú ọmọ son of the microphone ètò ní Gbajúmọ̀ lẹ́tọ̀ keep watching Gbajúmọ̀ ètò tó láyìn ètò tó make sense ètò tó loud God bless you ẹ ṣé gan-an ètò mi nílé lóko ẹ ṣé gan-an. Mo mọ̀ pé ẹ máa ń wo ètò yìí dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹ mọ oríṣiríṣi abala tó wà ńbẹ̀ èwo lẹ rò pé ó kàn báyìí. Question. Tí tá a fi máa ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá. Bẹ́ẹ̀ni. Abala yẹn òun la pè ní ṣó láyà àti Bimbo jẹ́ ń bí ṣe ẹ láyà. Mo ní gidi. Ẹ ní gidi gan tí ẹ ní. Nínú ìbéèrè 10 tó wà bí mélòó lẹ rò pé ẹ lè dáhùn? Gbogbo ẹ̀. Gbogbo mẹ́wẹ̀ẹ̀wá. Pátápátá. A ní yín ṣe mí ẹ wò tí ì bá ṣe torí àkókò ẹ rò pé mi ò ní ní kẹdá gbogbo mẹ́wẹ̀ẹ̀wá. Tó bá jẹ́ 20 máa dáhùn. Irọ́ ni.
ó dá kẹ́ ṣàánú wa ẹ mú béèrè mẹ́ta kò sí wàhálà mẹ́wàá yìí kò sí wàhálà máa ṣàánú yín. ẹ ṣe ó yá ẹ mú béèrè. Bímbọ́ ní pé gbogbo mẹ́wàá yìí kan ló wà wọn láti dáhùn. Bẹ́ẹ̀ni. Èmi náà rí bẹ́ẹ̀. Ìbéèrè kẹfà tó jẹ́ àkọ́kọ́ tí mo máa bi yín. Bẹ́ẹ̀ni. Kí ni ìtumọ̀ èyí tí àwọn ará ìlú bá fi ẹyin ẹyẹ ayé kòótọ́ sí inú igbá ọlọ́mọ rí tí wọ́n fi pàrokò ránṣẹ́ sí ọba wọn, kí ni wọ́n gbìyànjú àti sọ? Wọ́n fi inú bí ọba wọn ni. Inú òbí ọba wọn. Ṣèbọ́ fi ránṣẹ́ sọ́ba ni. Bẹ́ẹ̀ni, wọ́n fi pàrokò ránṣẹ́ sọ́ba. Àwọn aráàlú àwọn ni wọ́n pàrokò ránṣẹ́ sí ọba. Kí ni wọ́n ń sọ, kí ni àwọn aráàlú yẹn gbìyànjú àti sọ fún ọba? Wọ́n sọ pé inú àwọn ò dùn sí nǹkan tó bá ń ṣe fún àwọn. Wọ́n ní inú àwọn ò dùn sí nǹkan tí ọba ń ṣe. Bẹ́ẹ̀ni. Ó túmọ̀ sí pé ìṣesí ọba náà ti sú àwọn àti pé àwọn ti kọ̀ ọ́ ní ọba. Ìtumọ̀ ẹ̀yìn ẹ̀gbìyànjú. Mo gbà. Ẹgbàlajì ń bẹ̀ ni mi mo ṣàtọ̀yẹ sí òkú. Ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkejì. Àlejò kan òkè ọ̀hún pẹ̀lú ayọ̀ ni a fi ń gbà á wọlé. Ìgbà tí ó bá máa jáde padà ó di àrísá, kí ni? Àlejò kan òkè ọ̀hún pẹ̀lú ayọ̀ ni a fi ń gbà á wọlé. Ìgbà tí ó bá máa jáde á di àrísá. Ta ni àlejò náà? Ọmọ tuntun. Ọmọ tuntun kì í di àrísá. Ààrẹ ọmọ tuntun kásá. Ojoojúmọ́ là ń gba àlejò náà. Tá a bá tí ì gbà ara wa kò ní dá kíákíá. Ojoojúmọ́ náà dẹ̀ là ń lè jáde. Tí ò bá yìí jáde, ìnira ni. Everyday. Ojoojúmọ́. Ìgbẹ́. Àti kí ni? Ìtọ̀. Ṣé tá a bá rí a mọ̀ pé. Òórùn. Kí ni nǹkan náà tó jẹ́ pé kò ṣeé má ní ni kò ṣeé má gbà ni tá a bá ti gbà báyìí inú wa pẹ̀lú dùnnú àtayọ̀ la fi ń gbà. Ta fi ń gbà sára. Ẹ ti gbà kan ó kù kan tí ẹ̀ láti dárúkọ. Omi. Oúnjẹ àti ìgbọ̀nsẹ̀. Tá a bá rí oúnjẹ ṣe mọ̀ pé ìdùnnú àtayọ̀ la fi máa jẹ. Bẹ́ẹ̀ni. Tó bá láti dìgbọ̀nsẹ̀ ṣe mọ̀ pé ó ti di àrísá. Bẹ́ẹ̀ni mo gbà díẹ̀. Kí lẹ gbà? Mo gbà. Ẹ gbà dájì. Ìdájì àti dájì ó dòdì inú méjì. Ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkẹta. Ìyá fọ́pófọ́pó òkè ọ̀hún tí ó ń fi ojoojúmọ́ ayé fọ́pó ṣùgbọ́n epo rẹ̀ ò ṣeé ṣe ọbẹ̀, kí ni nǹkan náà? Akàn. Akàn. Bẹ́ẹ̀ni. Kí ni ìdí tó fi jẹ́ akàn? Ẹni tó bá ń fọ́pó. Akàn ni Èkó ń bí ni wọ́n ti ń pè ní akàn. Nílùú òkè lọ́hùn alákàn òun ni wọ́n ń pè é. Bẹ́ẹ̀ ni. Ìdí tí a fi gbé abala ìkalẹ̀ àǹtí Bímbọ́ òun ni pé a fẹ́ kí àṣà, ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. Ọlọ́run òde ní jẹ́ kó bàjẹ́ nígbà tiwa. Àmín. Gbajúmọ̀ lètò, ètò ni Gbajúmọ̀. Tí ẹ bá sí ní ibi tẹ́ ẹ ti lọ ṣiṣẹ́, tí ẹ bá sí níbi tẹ́ ẹ ti ń tajà, kí lẹ máa ń nífẹ̀ẹ́ àti ṣe? Máa ń nífẹ̀ẹ́ láti máa wo fíìmù. Irú orin wo lẹ máa ń nífẹ̀ẹ́ láti gbọ́? Paso. Fújì. Bẹ́ẹ̀ni wọ́n. Orin wọn lẹ máa ń nífẹ̀ẹ́ sí jù. Gan. Àwo wọn ni ẹ fẹ́ràn jù. Àwo Paso wo lẹ fẹ́ràn jù? Kò sí. Kò sí ìtẹ́ ẹ nífẹ̀ẹ́ sí. Ó wù mí kémi àti yín ká fèsì rájò àti Bímbọ́. Kò sí wàhálà. Ṣé lóòótọ́? Tó bá ti jó òun. Ó yẹ bá a gbóhùn sókè lọ́hùn.
kí ni wọ́n pe àkọlé àwo yẹn? Americana. Americana bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn tó nìyẹn. Ẹ dárúkọ àwo bíi mẹ́rin tẹ́ mọ̀. Americana, stability, purity, import and exporter. N bá ní ẹ dárúkọ mẹ́wàá mú mọ̀ pé ẹ dárúkọ. A dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wà níhò. Ọlọ́run Elédùmarè á túnlé àtọ̀nà tí yín náà ṣe. Àmín. Á túbọ̀ gbé yín lọ́wọ́ sókè. Àmín. Iṣẹ́ yín ò ní díṣẹ́. Kẹ́ tó wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ní ètò gbajúmọ̀ wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yìí. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics yẹn Alájà Shine wọ́n láwọn nífẹ̀ẹ́ yín àwọn máa ń gbádùn àwọn eré yín. Ẹ̀bùn nìyí láti iléeṣẹ́ MTN àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn. Ó yá kí lẹ ní sọ fún mi. Ẹ ṣé gan-an mo dúpẹ́ o. Iléeṣẹ́ yín kò ní jóná o. Ọwọ́ yín á máa ròkè o. A máa rí yín bá lágbára Ọlọ́run. Ọwọ́ yín ò ní kọsàlẹ̀ àpò. Ẹ ṣé gan-an Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà. God bless you. Ẹ ṣé. Mo gbà yín olólùfẹ́ ètò gbajúmọ̀ ilé tiwa tó lọ báyìí. Àmọ́ èmi mọ̀ pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sí lénìí òun náà ni àtúbà yín ní ọjọ́ mi tá a bá tún máa mú ètò yìí wá sí ojú amóhùnmáwòrán yín Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín ló fi àsìkò yìí dágbére pé láyọ̀.